Ẹ̀yin èèyàn mi, ó máa ga pọ̀ o. Wọ́n ní wonder shall never end. Wọ́n bá ní olórí Adérónkẹ́. Wọ́n ní wọ́n ká ọ̀kan mọ́ lọ́wọ́ aṣọ kábíyèsí. Wọ́n láṣọ kábíyèsí wọ́n ká mọ́ lọ. Kábíyèsí ló ká aṣọ mọ́ lọ́wọ́. Kí ló fẹ́ faṣọ mi wò ṣe? Mo bọ́ ṣe sọ ọ́ bó ṣe gbé àṣírí yẹn ṣe tú sọ́wọ́ kábíyèsí. Ó dàbí ìpá àwọn tó fẹ́ fi aṣọ kábíyèsí fi ṣe nǹkan làṣírí bá tú. Kábíyèsí lọ bá olórí Adérónkẹ́. Kí ló fẹ́ faṣọ mi ṣe? Kí ló fẹ́ faṣọ mi ṣe? Ó ní wọ́n ní nítorí pé òun kàn fẹ́ fi ṣe kinní kan, òun fẹ́ fi ṣe gbá, òun fẹ́ fi ṣàwo nínú aṣọ yẹn, òun fẹ́ fi kinní yẹn ṣe òògùn yẹn, kí kábíyèsí lè máa nífẹ̀ẹ́ òun, kí kábíyèsí lè máa ṣe gbá, kí kábíyèsí lè máa ṣàwo pé nǹkan tó ṣẹlẹ̀ tí òun fi mú kinní yẹn tó fi mú aṣọ kábíyèsí. Ẹ mọ̀ pé wọ́n ní béèyàn wọ́n ṣe ń yọ́ só náà ń yọ gbò. Báwọn náà aṣọ kábíyèsí ṣe dé ọwọ́ olórí Adérónkẹ́. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ kábíyèsí túbọ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ló ṣe ló ń bí tàráǹdì bò ṣó ní kẹfàn. Ó ló fẹ́ ṣe òògùn ìfẹ́. Ó ní kì í ṣe pé kóun lè pa kábíyèsí lára o, kí wọ́n lè jẹ́ kí toró ti pẹ́ tí kábíyèsí tó ti fà wọ́n lẹ̀, pàápàá jùlọ ohun tó jẹ́ pé kábíyèsí ò lè ṣe kó má nífẹ̀ẹ́ òun, kábíyèsí ò lè ṣe kó má bá òun ṣeré. Ó wá di pé one channel nìkan ni kábíyèsí wá fèsì, òmìnira olórí Naomi. Olúkálukú ló ń ṣe tiẹ̀ o, torí ẹ̀ ló ń ṣe tòun tóun lòun ń ṣe yìí o. Kíni kan wọ́n ní ló ṣe lọ mú aṣọ mi tó fẹ́ fi ṣe nǹkan kan. Ó ní kì í ṣe pé kóun pa kábíyèsí lára, torí tí kábíyèsí bá ti wọ aṣọ yẹn, gbogbo òun nìkan ló máa rí, kò ní rí ẹlòmíì mọ́, kò ní débi pé ó fẹ́ máa sọ pé olórí Naomi túbọ̀ máa hun kábíyèsí. Bí kábíyèsí wá ní kò sí problem. Wọ́n ní bí kábíyèsí ṣe lọ mú ancient sword nìyẹn o, tó lọ yọ pé lénìí ó máa confess, tó bá confess ó máa lo ancient sword sí ẹ. Wọ́n ní bí olórí Rónkẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ̀n nìyẹn, tó ń gbọ̀n. Òun fẹ́ pé kì í ṣe òun nìkan, nǹkan tó ń sọ fóun lòun ṣe dá ọgbọ́n yẹn, òun ṣe dá bí ọgbọ́n. Àwọn wo ni wọ́n ní àwọn elders ní ààfin, pé àwọn ni wọ́n sọ nǹkan tó yẹ kóun ṣe. Wọ́n ní tó bá ti ṣe yẹn pé kó gbàgbé pé kò tiẹ̀ ní rójú ráyè débi tí Naomi wà, pé àwọn elders. Kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, ṣe rí àwọn elders tó wà láàfin, nǹkan tó ń ṣe òun ló pọ̀ jù nǹkan táwọn olórí ṣe. Ṣe rí àwọn elders yẹn, wọ́n ní wọ́n ń wá bọ́n ṣe máa ṣí kábíyèsí kúrò ní orí ìtẹ́ bàbá ẹ̀ yẹn, pé wọn ò ní fẹ́ kábíyèsí rárá. Páwọn kan wà ńbẹ̀ tó jẹ́ pé àwọn gangan náà engineer àwọn olórí wọn yẹn, pé gbogbo nǹkan táwọn sọ pé wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò, pé ìjẹkújẹ wọ́n ní oúnjẹ tó máa ń sè fún wọn gan. Wọ́n ròyìn pásílì máa dish oúnjẹ fún àwọn elders yẹn. Wọ́n ní kì í ṣe kékeré, tó bá ti jẹ ìjẹkújẹ tán, wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní máa tòtòkútò fún àwọn olórí yẹn. Wọ́n ní tí Mariam ní pé kó máa dash wọn owó gọbọi, wọ́n lówó náà pọ̀ tó máa ń fún wọn, káwọn yẹn wọ́n máa tú gbogbo àṣírí tó wà láàfin, wọ́n máa tú fún wọn. Ohun yẹn làwọn bíbù yẹn máa mú dání tó máa lọ sílé babaláwo, pé tó bá ṣe báyìí, tó bá ṣe báyìí. Tí ò bá jẹ́ ipò Ọlọ́run Olódùmarè tó wà lẹ́yìn kábíyèsí àti Naomi. Ọlọ́run Naomi ló jẹ́ kí kábíyèsí ló lé gbogbo àwọn agbára kágbára tó ń lò fún kábíyèsí, ló lé wọn dànù. Àìjẹ́ bẹ́ẹ̀
ó dáa kí kábíyèsí kó túbọ̀ gba Ọlọ́run gbọ́, kó gba Jésù sínú ayé ẹ̀, kó fi gbogbo ayé ẹ̀ kó fi mọ Jésù. Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn tí kábíyèsí tó wà láàrin kábíyèsí, àwọn gan ìtọ́ ń ṣe lójú, wọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí débi páwọn olórí wọn yẹn. Ṣé rí nǹkan tó mú táwọn olórí bẹ̀rẹ̀ sí ní crazy láti máa tọ́ bọnú ibi láti fẹ́ ṣe ìjàmbá fún kábíyèsí àti láti ṣèbí fún Queen Naomi? Ọ̀pọ̀lọpọ̀ wá látọ̀dọ̀ àwọn alàgbà tó wà ní ààfin. Wọ́n ní bí kábíyèsí ṣe yọ sword yẹn, wọ́n ní ṣe lórí nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ká gbogbo. Ó dà tó wá pé àwọn elders ló ràn ẹ́, ó yá bẹ̀rẹ̀ sí ní máa tú àṣírí wọn, máa tú kẹ̀kẹ́, máa dárúkọ wọn. Wọ́n ní bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ àwọn àgbààgbà yẹn. Wọ́n ní ló ṣe bẹ̀rẹ̀ sí ní dárúkọ. Wọ́n ló ṣe bẹ̀rẹ̀ sí ní dárúkọ nígbà tí ọwọ́ sword wọ́n ló dá kó ká lọ ní shrine, wọ́n ká lọ ní Ifá shrine, kó lọ máa dárúkọ gbogbo wọn sí Ifá shrine, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa cast gbogbo wọn níbẹ̀. Wọ́n ló tán bó ṣe bẹ̀rẹ̀, wọ́n ṣe mú olórí Adérónkẹ́ lọ sí shrine. Wọ́n ròyìn bó ṣe sọ bastard, wọ́n ló tú kẹ̀kẹ́ gbogbo àwọn elders yẹn. Wọ́n náà ṣìírí wọn tó ṣìírí àwọn elders tó. So kẹ́ fi mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin yẹn, àwọn alàgbà yẹn, àwọn elders yẹn, ìtọ́ ń ṣe ló pọ̀ jù ó. Wọ́n ti bà ààfin yẹn jẹ́ fún kábíyèsí. Pàápàá jùlọ òun ni àwọn olórí yẹn tó ń gùn lé lórí, tó bẹ̀rẹ̀ sí ní ṣe ààfin báṣubàṣu. Wọ́n ròyìn kan tó ṣe ń sọ pé wọn ò fẹ́ Naomi bẹ́ẹ̀. Àtàwọn àgbà yẹn, àwọn àgbààgbà àti àwọn olórí, gbogbo wọn náà jọ ń ṣe hand to hand láti má jẹ́ kí marriage kábíyèsí àti Naomi kó wá sí ìmúṣẹ. Tí ó bá jẹ́ agbára tó ń jẹ́ ti Ọlọ́run ọba ìyè, Ọlọ́run ọba àánú tó gbéni níjà kẹ́rù òbó níjà, òun ló wà lẹ́nu iṣẹ́ fún kábíyèsí pẹ̀lú Naomi. Tí ó bá jẹ́ nǹkan táwọn alàgbà yẹn ń ṣe, wọ́n lóun ló pọ̀ jù. Bẹ́ẹ̀ àwọn olórí wọ́n kàn fẹ́ fi ìyà jẹra wọn. Torí ẹ̀ náà ṣe ń sọ fake kínní, ìyàwó tí kábíyèsí bá ti fẹ́, wọn kì í kábíyèsí ò gbọ́dọ̀ divorce ẹ̀, kò gbọ́dọ̀ ṣe kínní, rọ́dẹ̀ ní gbogbo ẹ̀. Àfi nǹkan tí Ọlọ́run ò dá, òun ni ò ṣeé ṣe. Nǹkan tí Ọlọ́run ti dá sáyé, tí Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni, òun ni bẹ́ẹ̀ náà ló máa rí. Nǹkan tí ó sọ pé bẹ́ẹ̀ kọ́ náà ló máa rí. Ta ló dá shrine? Ta ló dá èṣù? Ta ló dá gbogbo nǹkan tó wà láyé? Ìbáyé náà láti bá. Ìbọn Ọlọ́run ló lé èṣù dànù láti ọ̀run tó lè wá sílẹ̀. Tí èṣù wá bẹ̀rẹ̀ sí ní ìjọba, tó sọ pé kí Ọlọ́run di ọ̀run mú, òun máa di ayé mú. Pé gbogbo àwọn tó ń sọ pé wọ́n máa sin Ọlọ́run, pé òun á fojú wọn hàn ìmọ̀ ní èṣù. Òun gangan ni gbogbo wọn sọ pé wọ́n ń sìn tó dẹ̀ ń parọ́jọ láti fẹ́ ba iṣẹ́ tí Ọlọ́run ṣe jẹ́. Kò dẹ̀ sí ẹ̀dá alààyè kan tó lè ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Èṣù gan tó jẹ́ olórí wọn kò lè ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Ká má tí sọ wípé ábẹ́lẹ̀ tà sí àwọn ẹ̀dá bíntín tọ́lọ́run tó jẹ́ pé wọ́n lè sùn kán má jí. Ọlọ́run ló borí gbogbo. Ọlọ́run tó borí gbogbo ipá àti agbára. Òun ló ń ṣiṣẹ́ yẹn fún Naomi àti Tádéníkáwò. Pàápàá jùlọ òun ni anointing tí kábíyèsí ń jẹ lára Naomi. Kí là ń sọ, kí là ń rò? Ṣe rí pé àwọn èèyàn wọ́n kàn ń dára wọn láàmú. Ọlọ́run ti jọba. Kọ́lọ́run kó túbọ̀ gbé ògo ẹ̀yọ. Àṣẹ Ọlọ́run ló máa ṣẹ ní ààfin. Lágbára Ọlọ́run ìyanu, lágbára Jésù Kristi tí náà mẹ́sìn tí gbogbo wa ń sì ta believe. Torí ọba tó dá ọ̀run òun ayé, òun nìkan
òun ló lágbára, òun ló ní agbára. Lẹ́yìn yẹn kò sí agbára mìíràn láyé àti lọ́run àfi Ọlọ́run nìkan. Ẹ̀yin èèyàn mi, in fact ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, nǹkan dẹ̀ kan ní ààfin yẹn. A máa gbé gbogbo ẹja, Ọlọ́run ṣe máa túnú àṣírí wọn nìyẹn. Tá a máa gbé gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tó ìdíwọ́ àti ìdènà, gbogbo nǹkan tó rú gbogbo everybody lójú, Ọlọ́run máa tú àṣírí ẹ̀ jáde. Tá a máa gbé wá sí etí gbọ̀nyìn. A máa update yín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, kéde bá mi subscribe. Ẹ ṣé gan. Ẹ fi tó kù sí comment section. Ẹ ṣé o, Ọlọ́run á dúró tì wá. Ọlọ́run á tú àṣírí ìṣúná ayé wa. Jésù Olúwa wa. Àmín. Bye.